nǹkan ti fẹ́ ṣe lágbo òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà o. Bẹ́ẹ̀ ni ìrònú ló ti bá àwọn alágbára orílẹ̀-èdè Nàìjíríà rẹpẹtẹ báyìí lórí ìdájọ́ ilé-ẹjọ́ tí ó wáyé ní ọjọ́ Ajé tí í ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tí ó kọjá yìí, èyí tí ó ti di ariwo ńlá tó sì jẹ́ pé pẹ̀lú bí ọ̀rọ̀ ṣe ń lọ yìí, bí ìdájọ́ náà bá fi lè padà fẹsẹ̀ múlẹ̀, àjọ pé ẹgbẹ́ òṣèlú tí igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà Alhaji Atiku Abubakar àti gómìnà Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun àti gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní Alhaji Oríyọmí Hamzat, ẹgbẹ́ òṣèlú tán ti fẹ́ díje àjẹ́ pé kò ní lè kópa nínú ètò ìdìbò, èyí tó túmọ̀ sí wípé àti Adélékè ni o àti Oríyọmí Hamzat ni o àti Atiku Abubakar ni o, gbogbo wọn ò ní lè kópa nínú ètò ìdìbò ọdún yìí àti ọdún tó ń bọ̀. Ǹjẹ́ kí ló ṣẹlẹ̀? Àwọn kan ló máa dìde ogun sí ẹgbẹ́ òṣèlú tí Atiku Abubakar tó wà, ìyẹn ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC àti ẹgbẹ́ òṣèlú Accord Party tí Adélékè àti Oríyọmí Hamzat tó wà, pẹ̀lú ẹgbẹ́ òṣèlú méjì míì Action Alliance àti ẹgbẹ́ òṣèlú tí wọ́n ń pè ní Zenith Labour Party ZLP. Àwọn ẹgbẹ́ òṣèlú mẹ́rẹ̀ẹ̀rin náà máa dìde ogun sí. Wọ́n ní nínú òfin orílẹ̀-èdè Nàìjíríà, kí ẹgbẹ́ kó sì tún lè máa kópa nínú ètò ìdìbò, ó gbọ́dọ̀ ní iye àwọn aṣòfin tàbí olóṣèlú táwọn aráàlú dìbò yàn láti inú ẹgbẹ́ òṣèlú wọn láti ṣojú wọn. Bí wọ́n bá sì ti ní iye àwọn olóṣèlú náà, òfin sọ pé kí àjọ elétò ìdìbò orílẹ̀-èdè Nàìjíríà Independent National Electoral Commission INEC kan fagilé irú ẹgbẹ́ òṣèlú bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n ní láti bí ọdún mélòó kan sẹ́yìn, bàbá wo ètò ìdìbò tó ń ṣe lórílẹ̀-èdè Nàìjíríà, ẹgbẹ́ òṣèlú ADC, AA, Accord Party àti ZLP wọn ò rí ìbò tó yẹ, èèyàn pé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú wọn aráàlú ò dìbò fún wọn. Bó tilẹ̀ jẹ́ pé nínú ẹgbẹ́ òṣèlú ADC àti Accord Party báyìí, àwọn olóṣèlú láti inú ẹgbẹ́ òṣèlú míì ni wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ ń darapọ̀ mọ́ wọn tó jẹ́ kí wọ́n ní àwọn olóṣèlú ńláńlá, ṣùgbọ́n tán ní kì í ṣe pé àwọn aráàlú inú dìbò fún wọn láti àwọn ètò ìdìbò tó ti kọjá, èyí tí òfin Nàìjíríà tí ó ṣe ìdímúlẹ̀ wípé ó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ lábẹ́ òfin. Ṣá o ní báyìí, onídàájọ́ Nwife ti ilé-ẹjọ́ gíga ìlú Àbújá ọjọ́ Monday ọ̀sẹ̀ yìí ló dájọ́ wípé òun dá àwọn tó gbé ẹjọ́ náà wá láre, òun sì fa igi lé ẹgbẹ́ òṣèlú ADC, Accord Party, Action Alliance àti Zenith Labour Party. Eléyìí ó túmọ̀ sí pé Adélékè kò ní lè kópa níbi ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọjọ́ 15 oṣù kẹjọ ọdún yìí ní 15th of August 2026. Bẹ́ẹ̀ ni Atiku Abubakar àti Oríyọmí Hamzat àwọn náà ní lè kópa nínú ètò ìdìbò ọdún tó ń bọ̀, èyí bí ìdájọ́ náà bá lè fẹsẹ̀ múlẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé wọn yóò pe ẹjọ́ kò tẹ́mi lọ́rùn lórí ẹjọ́ yìí, ṣùgbọ́n tó jẹ́ pé ìrònú yìí ó ti bá àwọn olóṣèlú yìí nítorí pé ó ṣeé ṣe kí ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn kó náà tó dá wọn ní ẹ̀bi, àbí kí wọ́n fa ẹjọ́ náà títí tí ìdìbò yóò fi kọjá, èyí tó léwu fún àwọn olóṣèlú tí a dárúkọ ẹ̀ tó sì ti kó ìrònú ńlá bá wọn àti ọ̀pọ̀ àwọn ọmọlẹ́yìn wọn.